ẹ kú ojúmọ́ máa wò mò ń kí yín láàárọ̀ òní tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2023 káàbọ̀ sórí kókó tó súyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ rẹ wa tá a pè ní ìròyìn kárí ayé. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí o. Kò dín lé èèyàn mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n jóná kọjá sísọ o lásìkò tí wọ́n ń gbìyànjú láti fọ́ ọ̀pá epo ní ìpínlẹ̀ Rivers. Àjọ tí ń rí sí awuyewuye tó súyọ lẹ́yìn ètò ìdìbò wọ́n ti ní Ṣẹlẹ tó ń ṣe olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ló ń kọ́ lọ wọlé o tí wọ́n sì ní olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Nasarawa òun gan ni aráàlú dìbò yàn. Ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀ Nàìjíríà wọ́n mọ̀ tí fagilé ìyanṣẹ́lódì aláìní gbèdéke tí wọ́n ti gbèrò wípé yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ òní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti kọ ọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ìjọba àpapọ̀. Ìjọba àbílẹ̀ àdúgbò kan nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn 70 ọdún àtọdún kan tí wọn ò ti rí náà mọ̀nàmọ́ná iná mọ̀ ti tàn bẹ̀ báyìí. Olúbàdàn tìlú Ìbàdàn ti ń dúnkokò báyìí o wípé ó ṣeéṣe káwọn fọwọ́ òsì júwe lé fáwọn ọmọ àtìyàwó àwọn kan o lórí ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó. Ìròyìn eléyìí ló ní ìkúnlẹ̀ abiyamọ o kọ́lọ́ Ìdùmarè mọ̀ sọ abiyamọ mọ̀ ní wọ́n ní bàbá kan ìyá àtàwọn ọmọ wọn méjì ó ní wọ́n gan mọ́ná o ní ìpínlẹ̀ Taraba lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí. Yunifásitì ìlú Chicago wọ́n mọ̀ ti fi gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ọ̀kàwé kọ̀kàwé gbogbo ọ̀nà tó gbà dọ́dọ̀ wọn wọ́n mọ̀ ti fi síta báyìí. Ohun tó ní í ṣe pẹ̀lú Tinubu gbogbo ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú Tinubu wọ́n ti fi síta báyìí o. Eléyìí ni a mú wá láàárọ̀ òní. Ẹ já lọ sórí ìkànnì Káríayé rédíò TV lórí Facebook ká fọ́lò rẹ̀ bẹ́ẹ̀ ká lè subscribe sórí Káríayé TV lórí YouTube. Ìdòwú Akérèmí ló ní àárọ̀ òní yóò sàn yín o ẹ̀sìn ní dààmú ẹ̀tọ́ oró.